Ẹ̀fọ́sì ṣé dáadáa lẹ́wà? Ẹ̀wà olúwa ṣe wo olúwa ṣe wo. How are you sir? Well done. Yeah, thank you. Ẹ kú iṣẹ́. Báwo ni ṣé dáadáa ni salam salam? Yẹ pẹ̀lẹ́. Ṣé dáadáa lẹ́wà? Bros, if na me block you now. I said excuse now. I dey bend down now. My video I dey do. Oh, lawyer. Okay, ilẹ̀ bá wọn bọ́ nítọ̀. Àbágbà. Ààrẹ pè ọ́ lóòótọ́ fà. Fífà ẹ bá sọ ọ́ lóòótọ́. So there's no doubt in my mind, and I entertain no fear in that respect. So we have an independent body that has been given responsibility and has been supported with everything. So that I would direct you if we have a find out from them, whatever it is. So there was another issue. We know that just recently the House, under your leadership, made an observation when a letter was sent to the House with respect to local government administrative law. After that sitting procedure, we also saw that some civil society group and some members of the public protested to the House, asking that under your leadership you should ask them to postpone the election until the enforcement of that law commences. How this have they been resolved? Well, postponement of election is not in my mind. I do not have control. I do not have control. For me, my responsibility with my colleagues, which we have. So implementation of the law is beyond my territory. But I'm sure that everybody has right, fundamental rights under the Constitution. So if you feel otherwise, okay, Arrival of Mr. the aspirant, the chairman, the candidate, Honorable Akindodo, with his age mother coming to vote, to cast their vote. Honorable Dodo holding her mom and leading her to cast his vote. The candidate, the unopposed candidate of APC. The candidate unopposed in Orile Agege. Okay, one very people ever more. The chairman seated, Honorable Akindodo, is about to cast his vote, the number one in Orile Agege.
unopposed candidate is here to cast his vote. Honorable Dodo Akindodo Idowu Akinola. Now the vote has started. Yes, we are in Ward E. Ward E. Orile Agege. 024 units, 025, abi 024, where the number 1 of Orile Agege, Honorable Akinola Idowu, to cast his vote. Yes, we are. Honorable Akinola is here with her aged mother. Both of them are seated to cast their vote. Yes, chairman is about to cast his own vote. He's coming to cast his own vote. Honorable Idowu Akinola. The arrival of Honorable Akinola coming to cast his vote. Yes, that is Honorable Akinola. Yes, the Honorable Unopposed, just unopposed. the unopposed candidate in Orile Agege is casting his vote already. Honorable Idowu Akinola is casting his vote. The unopposed of Orile Agege candidate. Unopposed. Yes, Dodo. Yes. Already casted. Yes, the number 1 in Orile Agege, unopposed candidate of APC, Yes. has casted his vote. Carry on. No problem. After him, other people are already on queue to cast their vote. Yes, they are already dropped the cast. Honorable Dodo mother, the aged mother, is coming to vote for his dear son. Yes, Mama, take it easy. The mother of the unopposed candidate of Honorable Idowu Akinola. Ẹ̀yin lẹ bí alága. Màmá, ọmọ yín ṣe ó ń jíde fún ipò alága lónìí. Báwo ni inú yín ṣe dùn sí kó ṣojú ẹ̀mí yín? Nọ́mbà 1 síríìtì kò ní orúkọ tẹ́lẹ̀ Ọlọ́run wá gbé omi ìyẹn pápá jù lóògùn ó dùn nù mí yàtọ̀ gbé síríìtì kò ní orúkọ ṣùgbọ́n ṣé Ọlọ́run wá gbé dìde bẹ́ẹ̀ lé bàbá Akíọlá Ìdòwú Ọlọ́run má gbé pọ̀ ìdí. Màmá rí wípé ọmọ yín Ìdòwú Akíọlá
ó jẹ́ ẹni tí ayé nífẹ̀ẹ́ débi tó jẹ́ pé ìbò yìí àwọn èèyàn wá láti òkè òkun tí wọ́n wá bá dìbò. èmi náà mọ ìwé látòkò àwọn kan tó wá látòfà. Ògùn state láti wá àkókò ń bí mi. Màmá àwọn ẹgbẹ́ yòókù àwọn ẹgbẹ́ yòókù tún díje nítorí dòdò kí lẹ rò kó fà á. Ìkórìíra náà ni. Pé wọ́n jí àwọn ìfẹ́ tán ní sí àwọn ẹgbẹ́ alátakò wọ́n juwọ́lẹ̀ wọ́n ní àwọn wọn darapọ̀ mọ́. Ó ti di rọ̀mọ́ akíbáyé. Ẹsẹ̀ náà wọ́n ti di kan ṣo. Gbogbo àgbààgbà ti dìde nílẹ̀ wọ́n ti so mọ́mọ́ mi ọlọ́run àdìde ńlẹ̀ àsomọ́ lágbára ọlọ́run dédé ní dìde ńlẹ̀ kó dìde kó so mọ́mọ́ mi ọlọ́run àsomọ́ ikú kò ní pẹ́ nìkan níwọ̀n tí tó má fi ṣe tán àrùn kò ní iṣẹ́ nìkan níwọ̀n tí tó má fi ṣe tán ọmọ tí wọ́n náà àrùn láàánú wọn bá láàánú pàdé dédé bá bá rìn sí báyìí rán máa ra láàánú. Wọ́n jáde ńlé wọn padà wọlé kò ní jẹ́ tiwọn. Akíọlá náà àgáyọ ńlá jókòó sí lórí yan ńlá fìdí rẹ̀ jókòó sórí rẹ̀ kò ní gbóná mọ́ ní. Kò ní gbóná mọ́ ní. Kò ní súré jáde nú nígbà ọba fìdí rẹ̀ jókòó. Ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ayé kò ní tẹ̀lé. Àmì o. Màmá ó yẹ bá a ṣàdúrà fún ọ̀nàrẹ́bù Ọbaṣá náà Múdàṣírù Ọbaṣá. Ọbaṣá ìyẹn ní àdúrà tirẹ̀ lọ́tọ̀. Lójoojúmọ́ ló ń ṣe fún tọ́ba ti jí bá gbọ́dọ̀ ṣe. Ilé kò mọ̀ báyìí kí n má ṣàdúrà Ọbaṣá. Tí n bá jí lórẹ́ nìtọ́ Ọbaṣá rẹ̀ máa kọ́ ṣe ìṣe tì. Torí òun la láṣẹ là Akíọlá ìlú. Mo ṣe ń ṣe àdúrà Ọbaṣá ojoojúmọ́ àdúrà rẹ̀. Ilé kò mọ̀ kí n má ṣàdúrà Ọbaṣá kò ní. Ó ń ṣe kò mọ̀ ṣe kò ní jẹ́ tirẹ̀. Ó má má ṣe síwájú ó má má gà sí mi. Àwọn ọmọ rẹ̀ kò ní kókó. Àwọn ọmọ rẹ̀ má má lọ síwájú. Ìwà líle òyìnbó ní wọn tí ò má má gòkè sókè. Ìwà líle Nàìjíríà ní wọn tí ò má má gòkè sókè. Ọlọ́run Elédùmarè kò ní rẹ́ ní kankan yín lẹ̀. Dédé nítẹ̀lé ọmọ mi kò ní ṣe. Ẹ ò ní ṣe lẹ́yìn dédé nítẹ̀lé ọmọ mi pátá. Àtẹniwá tẹ̀ka. Ẹsẹ̀ àbókí mo ti rá àbókí láàárọ̀. Àtẹni kò tẹ̀ka. Èèwọ̀ pátá rẹ̀ má ṣòrí. Ẹ ṣé màmá. Ẹ bá a dárúkọ yín fún àwọn ará lílẹ̀ kan.